ẹ má bú Tinubu nítorí èyí ó yẹ ká kí i ni. Lọ́sẹ̀ tó kọjá yìí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu fọwọ́ sófin tuntun kan, òfin tí ó jẹ́ káwọn ọmọ tó ti lé aláìní púpọ̀ rówó yá láti kàwé ni. Student loan ni wọ́n ń pè é, ẹ̀yáwó fáwọn ọmọléèwé. Bẹ́tò náà sì ti rí ni pé bọ́mọ kan bá wà ní yunifásitì tàbí ní pólì tàbáwọn iléèwé gíga míì, tàbí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ mọ́mọ bẹ́ẹ̀ níléèwé náà ni táwọn òbí ò sì lówó, ìjọba àpapọ̀ ti ṣètò báyìí láti yárú ọmọ bẹ́ẹ̀ lówó tí ó fi kàwé ẹ̀, tí ó sì padà sanwó náà bó bá ti kàwé tán. Èyí kì í ṣe tuntun rárá káàkiri àgbáyé. Orílẹ̀-èdè Nàìjíríà ló ti jẹ́ tuntun nítorí àwọn orílẹ̀-èdè ńlá bíi Britain, bíi Amẹ́ríkà, bí wọ́n ti ń ṣe nìyí. Wọ́n ó ṣètò ẹ̀yáwó fọ́mọ wọn tó bá fẹ́ lọ síléèwé gíga, ọmọ náà ó sì yáwó rẹ̀ títí tí ó fi kàwé já. Bó bá ti kàwé já tó sì bẹ̀rẹ̀ iṣẹ́, wọn ó bẹ̀rẹ̀ sí í yọ owó tó yáyì díẹ̀díẹ̀ nú owó oṣù tó bá ń gbà títí tíjọba ó fi yọ owó náà tán. Ohun tó mú ètò ẹ̀yáwó náà dáa ni pé ọmọléèwé bẹ́ẹ̀ yóò láǹfààní láti kàwé débi tó bá fẹ́. Bẹ́ẹ̀ ni tí ò bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ gidi tó ń ṣiṣẹ́ tó ń rówó oṣù gbà, ìjọba ò ní yọ owó kankan lọ́wọ́ ẹ̀. Àǹfààní tó wà ń bẹ̀ ni pé gbogbo èèyàn ló lè kàwé. Tí wọ́n bá kàwé, wọn ó lè ṣiṣẹ́ gidi. Ìdàgbàsókè ó borílẹ̀-èdè wọn gbà táwọn èèyàn púpọ̀ bá níṣẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ìwà jàgídíjàgan àti ìwà arúfin ó dínkù, nítorí ó láwọn ọ̀wà kan tẹ́ni tó bá kàwé dé yunifásítì ò ní lè hù láwùjọ. Lára ohun tó ń máwọn orílẹ̀-èdè wọ̀nyí dàgbàsókè gidigidi jàwọn orílẹ̀-èdè tiwa lọ nìyí. Ètò yìí náà ti fẹ́ dé Nàìjíríà báyìí nítorí kinní náà ti dòfin, yóò sì bẹ̀rẹ̀ nú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Bí kinní náà ti dára tó, àwọn kan bínú lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ní kò yẹ kíjọba ṣe bẹ́ẹ̀, péjọba kàn fẹ́ máa dọ́gbọ́n gbowó iléèwé lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ni. Àwọn míín sì létò tíjọba ò ní lè parí ló ra wọlé. Bẹ́ẹ̀ làwọn kan níjọba ó kàn ṣe kinní náà súkẹ́súkẹ́, wọn ó sì gbé e jù sílẹ̀ ni. Ohun tó mọ́rọ̀ náà yààyàn lẹ́nu ni pé ọ̀pọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí, àwọn ẹgbẹ́ olùkọ́ níléèwé gíga ni wọ́n, àwọn tíṣà yunifásitì àtàwọn ẹgbẹ́ wọn. Báwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ti ṣe pàtàkì tó, pàápàá péjọba lè ṣe kinní náà súkẹ́súkẹ́ kí wọ́n má ṣe é mọ́, tàbí péjọba kò fẹ́ máa náwó lórí ètò ẹ̀kọ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀. Ìyẹn ò tó láti sọ pé kí wọ́n parú ètò dáadáa báyìí tì. Bẹ́ẹ̀ ni kì í ṣe ohun tó yẹ kéèyàn bú Tinubu sí rárá. Ètò dáadáa níjọba rẹ̀ ṣe. Bó bá jẹ́ pé bí wọ́n ti ń ṣe é bọ̀ látọjọ́ yìí nìyí, táwọn ìjọba kọ̀ọ̀kan ti ń dá sọ́rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ báyìí, àwọn ibi tí ò bá dánú ètò náà, gbogbo àwọn tó bá ń dé ìbá ti máa tún wọn ṣe. Báwo lèèyàn ó tiẹ̀ ṣe bú Tinubu nítorí èyí? Ńgbà téèyàn bá rántí pé látọdún 2016 nígbàrà tíjọba Buhari ti dé làwọn aṣòfin ti gbófin náà dìde. Fẹ́mi Gbàjàbíàmílà ti ṣolórí ilé ìgbìmọ̀ náà, tó sì padà wá dolórí àwọn òṣìṣẹ́ ààrẹ fún Tinubu báyìí ló gbàbà náà kalẹ̀, táwọn ilé ìgbìmọ̀ sì fọwọ́ sí i fún un. Ṣùgbọ́n tí Buhari ò fọwọ́ sí i, ó gbà á, ó gbé pamọ́ sínú yàrá ẹ̀ ń bẹ́ẹ̀, kò tiẹ̀ ṣe bí ẹni póun rí i. Fún bí ọdún 7 lòfin náà fi ń jorigbó níwájú Buhari. Kí ló wá rí ṣe sí i? Ẹni tó ṣebẹ̀ àtẹ́, ọbẹ̀ àtẹ́ tí ò níyọ̀nú, ṣáà wà ní kórìṣà pa ni. Ńgbà táwọn kan wà nílẹ̀ tí wọn ò ṣebẹ̀ kankan fún jíjẹ rárá. Báwọn asuu tàbáwọn olùkọ́ bá rí i pé tò náà lè dàrú, tàbí kò ní í ṣiṣẹ́ tó yẹ kó ṣe, ohun táwọn náà ó ṣe ni láti tètè bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí, kí wọ́n ti gbé gbìmọ̀ dìde tí ó máa rí sí bíjọba ṣe fẹ́ ṣètò náà, tí wọ́n máa rí bíjọba ti ń pọ́nwó náà, tí wọ́n lè máa rí gbogbo ohun tó ń lọ, tí ó sì wà nú àkọsílẹ̀ àwọn pàápàá. Èyí ni wọ́n ó lò láti gbàjọba nímọ̀ràn lórí ohun tí wọ́n ń ṣe, tàbí láti bú wọn bí wọn ò bá ṣe dáadáa bí wọ́n ti wí. Ṣùgbọ́n kí ìjọba ṣòfin tuntun, kétò náà má ti bẹ̀rẹ̀ rárá, káwọn ti máa ní kinní náà ò ní dáa, pàápàá ohun tó kà wọ́n mẹ̀kúnnù, ohun tí ò dáa rárá ni. Bẹ́ẹ̀ ni kò ní í ṣoore kan fẹ́ nìkan. Ẹ jẹ́ àròjọ olóore fáyé gbọ́, ká sì ròsìkà náà láwùjọ. Béèyàn tàbí ìjọba bá ṣe dáadáa ká kì í, béèyàn ò bá sì ṣe dáadáa ká sọ̀rọ̀ ẹ̀. Ohun tí kálukú bá ṣe náà ní ká sọ. Òfin eléyìí ó lè mú bàjẹ́ wá, dáadáa ló wà ń bẹ̀, káyà agbárùkù tìjọba lórí ẹ̀ ni. Ó ṣojú mi kò rò nìyẹn o.
nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí.